ọpẹ́ pàtàkì fọ́lọ́run ọba tó jẹ́ kí ojú tún rojú lónìí kóhun tún gbóhùn lórí ètò Ojúkojú tó ń dé sí ojú ìwòran yín ní dédé àkókò yìí. Gbogbo ibi tẹ́yin bá wà tẹ́ ti ń wò wá tẹ́ sì ti ń gbọ́ wá, a dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ní sí wa. Adejoke Bakare lórúkọ mi. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò tòní yìí. Èmi pẹ̀lú ìkejì mi ọ̀sẹ̀ tó kọjá àfiṣẹ́ wọn jẹ́, wọ́n ti wá darapọ̀ mọ́ wa báyìí láti wá sọ ohun tó ṣẹlẹ̀. Ẹ káàbọ̀. Ẹ kú ilé náà báyìí là ń kára lé tó bá wá tọ́jọ́ mẹ́ta tá a ti ríra, ẹ kú ọjọ́ mẹ́ta ni. Mo kí gbogbo ojú tó ń wò mí lé pé a kú ọjọ́ mẹ́ta, bó tilẹ̀ jẹ́ pé lọ́sẹ̀ tó kọjá a lè sí lórí ètò kó lè dá náà ni. Ká tó wá sórí ètò bẹ́ẹ̀ yẹn, a ní láti ṣe àwọn ìwádìí kan tó káàkiri, a ní láti jáde kúrò nílùú Èkó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti wo nǹkan tó ṣẹlẹ̀ lágbo òṣèlú káàkiri ká bá lè wá fi tó yín létí. Èyí náà mo fi ń kí wa káàbọ̀ sí orí ètò wa, ètò yín tá a pè ní Ojúkojú nínú òṣèlú, níbi tá ti máa yànnàná àwọn ọ̀rọ̀ tá ti máa ṣàlàyé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lágbo òṣèlú, pàápàá jùlọ báyìí tí ìdìbò ọdún 2023 tó ń kanlẹ̀kùn. Orúkọ mi ò yí padà, Yomi ọmọ Ọláyọdé náà ni. Ẹ káàbọ̀ sórí ètò. Á ní pé tẹni tí ó bá ti mọ iyì kíkí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó yẹ káwa náà kí ẹ̀yin ará ilé. Ṣé iná ti kí wa páà náà káàbọ̀, ẹ ṣé gan. Ẹ jẹ́ ká kọ́ gbà bí ìwọlé láwọn nǹkan tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá kó tó dọjọ́ ìní ọjọ́ ìsinmi yìí. Láàárín ọ̀sẹ̀ a gbọ́ pé àwọn akẹ́kọ̀ọ́ National Association of Nigerian Students wọ́n jáde, wọ́n lọ fẹ̀hónú hàn. Agbo òṣèlú Ojúkojú ní òṣèlú náà ni o. Bàbá wa Fáṣọlá tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ojú pópó àti gbogbo ẹ̀ bó ṣe ń lọ, wọ́n sọ àwọn nǹkan kan táwọn èèyàn sọ pé ó kù díẹ̀ káàtó, pé oníkálukú náà ló lẹ́tọ̀ọ́ bó ṣe ń dun àwọn ọmọ yìí náà ṣe bọ́ta pé nǹkan báyìí làwọn fẹ́, ṣùgbọ́n àbá wa ní pé wọ́n lẹ́tọ̀ọ́ pé wọ́n tán jà fún tó tọ́ ni, wọ́n tán ṣe wọn ní kán má ṣe ìfẹ̀hónúhàn, ṣùgbọ́n ìfẹ̀hónúhàn kò yẹ kán fi dí àwọn ẹlòmíì lọ́wọ́ àbí aráàlú. Tá bá wo ọ̀rọ̀ bàbá wa Fáṣọlá, àkọ́kọ́ ìjọba kọ́kọ́ bẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ tó ń ṣe ìwọ́de. Wọ́n ṣe ìwọ́de, ẹ̀tọ́ wọn ni gẹ́gẹ́ bí òfin ṣe sọ pé tí o bá rí nǹkan tíjọba ṣe tí kò tẹ́ ẹ lọ́rùn, kò fi ẹ̀hónú hàn pé kíní yìí ò tẹ́ mi lọ́rùn. Gẹ́gẹ́ bí ìwé òfin àlàálẹ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ti 1999 tá ń lò yìí, gbogbo ọmọ Nàìjíríà ló lẹ́tọ̀ọ́ láti fi ẹ̀hónú hàn fún tíjọba bá ṣe tí ò bá tẹ́ wọn lọ́rùn. Wọ́n á lọ gbàwé àṣẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá. In fact, àwọn ọlọ́pàá wà tó bá máa ṣọ́ wọn káàkiri torí kí àwọn jàǹdùkú má bàa wọ̀ wọ́n láàrin, ká má bàa hijack mọ́ wọn lọ́wọ́. So ó wà lábẹ́ òfin bẹ́ẹ̀. Ibi tí ò ti wá tọ́ ni pé kásìlẹ̀ má ba, ibi tí ò tọ́ ni pé wọ́n ń dínà mọ́ mọ́tò àwọn tó ń lọ sẹ́nu iṣẹ́ wọn. Ìránṣẹ́ kan ò kì í dínà iṣẹ́ kan lọ́wọ́. Kódà ìwé òfin gan, ìwé òfin àwọn bíbélì náà, òfin ilẹ̀ ẹlẹ́sìn náà ó sọ bẹ́ẹ̀ pé ẹnìkan ò gbọdọ̀ dé ẹnìkan lọ́wọ́. Àsìkò tí wọ́n ń ṣe ẹ̀wọ́nú tínú ti odùn àbí tí ẹnìkan odùn gbà yẹn tó ń ṣẹ̀wọ́nú, inú àwọn kan dùn gbà yẹn, àwọn kan ń lọ ibi iṣẹ́ wọn. Àsùdáṣẹ́lẹ̀ ọmọléèwé ò sí níléèwé, àwọn èèyàn ń lọ ibi iṣẹ́ náà, àwa ní kí tiwọn kó dúró, ṣùgbọ́n ẹ má jẹ́ ká bá àwọn ọmọ yẹn wí. Àkọ́kọ́, àjọ National Orientation Agency àwọn NOA, iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn aráàlú ò mọ̀. Àjọ kan lélẹ́yìí láàrin bí ọ̀sẹ̀ kan sẹ́yìn sí wọ́n sọ awuyewuye pé àwọn àjọ kan wọ́n fẹ́ sọ́dẹ̀yọ kan torí wọ́n ṣiṣẹ́ wọn pawó wọlé. Ní gbogbo àwọn àjọ tí a ní lábẹ́ àwọn mínísírì àwọn abẹ́lé ìṣèjẹ́ ìjọba, àjọ jambu nìkan ni àjọ tí ó ń pawó wọlé tó yẹ pé ìjọba ò kì í ṣe pé ìjọba náà síbẹ̀. Kọ́sítọ́ọ̀mù ní parastatal kọ́sítọ́ọ̀mù náà lè pawó wọlé, àwọn immigration náà pawó wọlé. But ọ̀pọ̀lọpọ̀ nú àwọn bíi ó lé ní irinwó 400 ni wọ́n pawó wọlé. Àwọn National Orientation Agency kí ni wọ́n ń ṣe? Ẹ jẹ́ kí
ẹni kálukú mọ ẹ̀tọ́ ẹ̀ ohun tó yẹ kó ṣe àti ohun tí kò yẹ kó ṣe. àwọn ọmọ yìí ò mọ̀ léèwọ̀ pé kò yẹ káwọn dínà káwọn bá ń pè wọ́n lè ṣẹ̀fù wọ́n lè ṣẹ̀ṣẹ̀ ń dìde ni ìlàlóye ò sí fún wọn tó ká ní pé ìlàlóye wà ní wọn ò ní ṣe ohun tó ń ṣe yẹn kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n wọn ò mọ̀ ni. ohun tó ń ṣe lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n wọ́n ṣe dínà máa ń wọ èèyàn ni ò lẹ́tọ̀ọ́ ó dà bẹ́ẹ̀. ọ̀rọ̀ tó dáa ni ó dẹ̀ dáa bí wọ́n ṣe sọ. wọ́n ti sọ jáde sí àkíyèsí ti wà ó dà bẹ́ẹ̀. tí wọ́n bá máa ṣe míì wọ́n máa dínà. ó ṣeé ṣe kó má wáyé bẹ́ẹ̀. ó dẹ̀ níbi tí ọkọ̀ tó yẹ kí wọ́n lọ orí títì tó ń lọ yẹn ọ̀nà tó ń dín yẹn ìyẹn kọ́ ló máa dá àwọn olùkọ́ wọn padà sílé ìwé. ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ bóyá n tó fi ṣe òní pé kán lè jẹ́ kán mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ kò táwọn lọ́rùn. ẹ jẹ́ ká lọ sórí ti arákùnrin kan tó ń ṣe àlàgàtà láàrin ìjọba àti àwọn tó ń jí gbé pàápàá jùlọ àwọn tó ń kó ẹni nínú ọkọ̀ ojú irin ètò ń lọ láti ìlú Àbújá sí Kaduna. A gbọ́ ní ètò kọjá bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn lọ̀rọ̀ yẹn ti ń jáde lọ́tún lọ́sì pàápàá jùlọ lórí pé wọ́n mú ní Cairo níbi tó ti rìnrìn àjò lọ sí ìlú Mecca fún ìrìn àjò mímọ́ kékeré ìyẹn lẹ́sàáj. wọ́n mú pàtó ní wọ́n mú lọ́hùn wọ́n dá padà fáwọn ẹ̀sùn kankan lọ́hùn gẹ́gẹ́ bí nǹkan tá a rí kà wọ́n ní pé ó dàbí pé òun náà ó ń ṣe ó dàbí pé òun náà lọ́wọ́ nípa àwọn ajínigbé àdúkòkò mọ́lù ipò lọ́wọ́ nú ẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n pera wọn ní Sinai terrorist ní Cairo lọ́hùn lẹ́yìn tán mú wọn fi ṣọwọ́ padà sí orílẹ̀-èdè Nàìjíríà bóyá orílẹ̀-èdè Nàìjíríà báyìí ní DSS náà náwó gan wọ́n wà lágòdò wọn nìyẹn. Gumi tó jẹ́ ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ pé Gumi òun ló ń ṣe àlàgàtà nígbà tí Chibok girls Kangara boys Kankara man gbogbo ẹ̀ tó ń ṣe olówó Gumi ti wá sinmẹ̀dọ̀ tó kàn ní pé Máàmù ló wá tẹ́wọ́ gbà á ló tẹ́wọ́ ó wá sọ Gumi wá sọ̀rọ̀ gẹ́gẹ́ lẹ́yìn ìgbà tán ti mú un tó ń gbà tán mú wọn lọ túlé ẹ̀wò wọn túlé iṣẹ́ ẹ̀wò a gbọ́ pé wọ́n tún ti yẹ àwọn ẹbí ẹ̀ kan wọ́n tún tanná wọ̀ wọ́n dé Gumi wá ní tí wọ́n ṣe ò dáa wípé kí wọ́n dá sílẹ̀ lákòdó bó ṣe ń sọ láwọn yẹn náà ń gba ìwé àṣẹ láti ilé òfin wípé ẹ lè fi sọ́dọ̀ àwọn DSS lọ gba ìwé pé ẹ lẹ́tọ̀ọ́ láti fi sọ́dọ̀ fún oṣù méjì 60 days bóun ṣe ń sọ ní pé kán yọ̀ǹdẹ̀ kí wọ́n sì tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ pé wọ́n mú un pé mímú tán mú yẹn ìwà ìdúnkokò mọ́ni ni terrorism náà ni act of terrorism. ọ̀rọ̀ Gumi àti ẹni tí wọ́n mú ọ̀rọ̀ àwọn méjèèjì ó jọra wọn torí pé wọ́n ní èèyàn àtiró wọlé eégún àtiró jáde ta ni ò ṣàmọ̀ pé ẹni tó wọlé òun ló gbégún ló bọ́ta èèyàn tó hùwà tí ò dá tí wọ́n fi ẹ̀sùn kàn tó wá ń sá lọ kò sá lọ wọ́n lọ mú nílùú Cairo wọ́n fi ránṣẹ́ wá sílé ó wá nìkan fi ilẹ̀ àwọn tí wọ́n ṣèṣe nínú ọkọ̀ ojú irin yẹn so ẹ̀bẹ̀ wo la máa bẹ àwọn ká ní wọ́n sọ pé wọ́n àtàwọn tó kú gẹ́gẹ́ pé ìlú tó lófin ni àti ìlú tó lófin òfin wà ó dàbí pé àkín tẹ̀lé òfin ni tẹ́gbẹ́ ìlú tó tẹ̀lé òfin ni irú Gumi yẹn gan ó yẹ kán lọ gbé òun náà bẹ́ẹ̀ ni pé n tó rí lọ́bẹ̀ kó tó wà rọ ọwọ́ pé nǹkan tó rí kó tó pé ká fi lẹ̀ wá sọ fún wa nílé ẹjọ́ ṣùgbọ́n pẹ̀lú pé kò sí òfin oníkálukú kan ṣe tiẹ̀ ní. ó dẹ̀ káwọn kan lé ní nìyẹn àwọn Gumi yẹn náà wọn tí kú wọn tí kúrò láyé wọn tí mọ̀ bí yóò kẹ́ bí wọn lọ́la. bí yóò máa kankan lára ọmọ wọn. ìgbà oró ó máa ń yí ni á tún yí ó lè yí kó kàn wọ́n náà. kò ń fọ́ kò ń fọ́ bó máa ń yí ni tó bá kàn wọ́n ńkọ́ kán máa retí nǹkan táwọn èèyàn máa sọ ń gbà yẹn nípa títí wọn náà kò yẹ ẹni tó yẹ kán fi ilẹ̀ tàbá ní ká wò bí nǹkan ṣe rí sí. ok ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kí àwa lọ báyìí ọdún ìbò ó máa wáyé ní ọdún tó ń bọ̀ 2023 àwọn ẹgbẹ́ òṣèlú wọ́n pọ̀ náà tó tọ́ ṣùgbọ́n tá à ń gborúkọ wọn ju 4 sí 5 lọ tàṣà ń gbọ́ pé wọ́n ń jẹ ṣùgbọ́n ìkan wà tó pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fàákájà wà nínú ẹgbẹ́ òṣèlú yìí látìgbà tí wọ́n ti yan olùdíje dupò tó máa ṣojú wọn nínú ìbò tó ń bọ̀ yẹn ti ààrẹ ní báyìí wọ́n ti ń gbé ohun oríṣiríṣi ìgbésẹ̀ láti pẹ̀tù sí lọ́tún lọ́sì
ara ẹ̀ ní ti kíni boy chairman board of trustee ó resign nítorí àwọn ẹ̀ka kan ẹgbẹ́ kan fashion kan wọ́n ní dandan kí ayù kó máa lọ. Pẹ̀lú ibi tí wọ́n bọ̀rọ̀ dé yìí ẹ jẹ́ ká kọ́ yànnà náà lórí ibi tí wọ́n ń gbìyànjú ohun tí Wike ń sọ àwọn mẹ́ta mẹ́rin kan tuntun gbé lẹ́sẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó gbé lẹ́sẹ̀ ó ní kí ayù kọ̀wé fiṣẹ́ lẹ̀. Bọ̀dé George ní Èkó ń bí àwọn náà ní láéláé kó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ni kó fi ipò yẹn sílẹ̀ ní ọ̀nà àbáyọ. Ó tó dẹ̀ fi pé àwọn kan ti ń ti Wike lẹ́yìn. Kí ni ojúwòye tá a lè fi wò pé ẹgbẹ́ òṣèlú yìí wọ́n máa tó gbangba sùn lọ́yẹ́ nínú ìdìbò tó ń bọ̀? Àwọn tí wọ́n sọ pé kí èmi ní Wike, Ṣèyí Mákindé àti bàbá wa Ọlábọ̀dé George tó sọ pé kí ayù kó fiṣẹ́ lẹ̀, tá a bá ní káwò ẹ̀tọ́ ni, ṣùgbọ́n kan wà níbẹ̀ òun ni pé nígbà míì Yorùbá bọ̀ wọ́n ní ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ dàbí ẹlẹ́yọ̀rọ̀ lọ náà ká tó fàbọ̀ fẹ́ dìyẹ. Lákòókò yìí báyìí torí pé ọdún 8 sẹ́yìn báyìí ni ìjọba ẹgbẹ́ PDP ti kúrò lórí àlééfà. Ohun tí wọ́n ń sáré sí pé àwọn kọ́kọ́ fẹ́ gbàjọba lóòótọ́ àṣìṣe ti jọ wálé ayé pé ó ti wáyé pé òkè ẹ jẹ́ káàrẹ̀ lọ bí báyìí, ẹ jẹ́ káàrẹ̀ tí alága ẹgbẹ́ bá ti wà ní báyìí káàrẹ̀ bá ń bí báyìí. Àṣìṣe ti wáyé nìyẹn ó ti rí bó ṣe rí yẹn. Àkókò ìbáyìí nǹkan tí gbogbo wọn bá kọ́kọ́ ṣe báyìí ni pé ẹ jẹ́ àkọ́kọ́ gba àṣẹ náà ìjọba náà tó bá ti gbà náà ẹ̀kan wá bẹ̀rẹ̀ ìjà. Bóyá nǹkan táwọn wá rò ní pé bóyá wọn bá ti wá gbà bóyá ààrẹ lè má gbà káwọn yọ alága mọ́ ń gbà yẹn ló ṣe takú. Ṣùgbọ́n gbogbo nǹkan tí gbogbo wọn ń ṣe yìí tí wọ́n bá níwẹ̀ẹ́ pé a bá níwẹ̀ẹ́ wọn tó gbangba sùn lọ́yẹ́ àbí tó bá ṣe tán bá fọ tí wọ́n bá fọ tán tẹ́gbẹ́ mi bá gbàjọba àwọn náà máa jẹ ìyá ẹ̀. Ọlọ́dún 8 sẹ́yìn báyìí sì wọ́n jọ ń jẹ ìyá ẹ̀. Ó dà bẹ́ẹ̀ lórí ètò Ojukoju ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP òun náà ló dà pé gbọ́n tó fẹnu kò sórí nǹkan kan náà báyìí torí náà ló fà á tí Ṣèyí Mákindé fi ní òun ò lè jẹ́ alága fún àwọn gómìnà ti ẹgbẹ́ òṣèlú PDP láì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tó ilé ẹ̀ lọ́nà tó tọ́ àti tí ó yẹ. Ẹ jẹ́ ká délé agbára tá a bá padà dé ohun tá a fẹ́ pẹ̀kẹ́lù lónìí lórí ètò Ojukoju obìnrin tó tó gbangba sùn lọ́yẹ́. Ọ̀rọ̀ nípa obìnrin náà ni tẹ́ bá fẹ́ wò obìnrin á ní pé women deserve better future, better treatment, better position. Eléyìí la fi lọ sí odindi ìpínlẹ̀ Èkìtì náà láti lọ gbé wọn wá. Tó bá dé wọn á fojú wọn hàn, wọn á ṣe atótónu nípa ara wọn, á ṣàlàyé ara wọn lórí ètò Ojukoju. Ẹ má gbé kúrò ńbẹ̀, ẹ kú kalẹ̀ lọ́dẹ̀, ẹ má bá a bọ̀. Ẹ̀yin ará ilé ẹ máa káàbọ̀ padà sórí ètò Ojúkojú ètí àmúwáṣe ojú wòran yín gẹ́gẹ́ bí mo ti sọ kí n tó lọ sí ìdánudúró ráńpẹ́ mo ní àlejò wa tó máa bá wa sọ̀rọ̀ lórí ètò lónìí. Wọ́n jẹ́ ògúnnágbòǹgbò tó ń dátọ́ lẹ́nu ìgbín pàápàá jùlọ nípa ọ̀rọ̀ òṣèlú. Wọ́n ti rí lé wọ́n ti rí ta wọ́n tó wà láàrin gbùngbùn ẹ̀ báyìí àti pé àbínibí ó yàtọ̀ sí ability. Ìyẹn ni ṣẹ́gun tá a fẹ́ pẹ̀kẹ́lù lórí ètò lónìí. Ó dá lórí kíni awuyewuye tó ń lọ nípa àwọn obìnrin àfiwọ́nsípò wọ́n pọ̀ nípò tó wọ́n pọ̀ nípò tó òun la fẹ́ pẹ̀kẹ́lù báyìí. Àwa ti ná ìgbára ti ná gbòòrò a lọ sí ìpínlẹ̀ Èkìtì lọ́nlọ́n láti lọ gbé honourable Mrs. Modupe wá sórí ètò lónìí kí wọ́n bá wa yànnàná ẹ̀ ìpè ṣé awuyewuye yìí ó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ torí wọ́n ti rí lé wọ́n ti rí ìta wọ́n rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ. Màmá ẹ káàsán mà. Mo kí yín olóòtú ètò, mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa nílé lóko nílé àjò, mo kí yín pé ẹ káàsán o.
àpò ètò olú àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa o. àmín. Màmá wa a fẹ́ kí ẹ yànnàná bí ẹ ṣe jẹ́ ní ráńpẹ́ àwọn ipò tẹ́ ẹ ti dì mú àti àyè tí ẹ ti dì mú. Ẹ ṣé olóòtú, kò sẹ́ni tó jẹ́ nǹkan kan bí kò sí Ọlọ́run ọba. Orúkọ mi ni Modupe aya Ogundipe. Wọ́n pè mí ní Honourable Chief Mrs. torí pé a ti di ipò ìṣèlú kan mú tẹ́lẹ̀ àbí báyìí. Lákọ̀ọ́kọ́, òṣèlú mi bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kùkú táwọn olóyìnbó ń pè ní grassroots. Láti ìjọba ìbílẹ̀. Senatorial woman leader rí. Lẹ́yìn senatorial woman leader yẹn, mo wá ṣe alága council. Lẹ́yìn tí mo ṣe alága council tán, wọ́n wá fi mí ṣe state woman leader, ìyẹn ní pé olórí gbogbo obìnrin party ní Èkìtì state nígbà yẹn. Lẹ́yìn ìgbà yẹn náà, mo tún wá díje láti ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì. Ṣùgbọ́n ìyànjẹ àwọn ọkùnrin tí wọ́n fẹ́ ká débẹ̀, wọ́n ṣàyàn wá jẹ. Ẹ ṣé púpọ̀ mà. Lẹ́yìn ìgbà yẹn, mi ti ṣe tán o. Ibi tá ń lọ gan nìyẹn, ibi tá ń lọ gan lẹ ti fẹnu bà yìí. Ó ti parí. Nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ó dá lórí awuyewuye fún ìgbàláàyè àwọn obìnrin nínú òṣèlú. Àwọn obìnrin sọ pé wọ́n gbà wọ́n láàyè tó, wọ́n gbà wọ́n láàyè tó. Àwọn fẹ́ bẹ̀rẹ̀ bá ǹjẹ́ a nílò awuyewuye yìí bí pàápàá jùlọ láwọn àyè tẹ́yìn gan ti dì mú ṣáájú àkókò yìí. Ẹ ṣé olóòtú, a nílò awuyewuye yìí gan-an ni nítorí wípé báwo obìnrin ṣe ń rí nínú òṣèlú a máa ń rí ìgbòǹde tó pọ̀ gan-an ni. Ẹ ṣáà wò ó. Awuyewuye yìí a máa lọ síwájú títí tá a máa fi gbẹ̀tọ́ wa títí tí ipò àwọn obìnrin nínú òṣèlú tá a fi gba àwọn àìrètọ́ náà fẹ́ fi wá sí. Wọ́n ní tí a bá ń fẹ́ kí ìlú kó dára, obìnrin ló máa ń tọ́ ọmọ, obìnrin ló máa ń ṣe tó ilé tó máa ń mú ọmọ tó dáa jáde nínú ilé. Oníṣẹ́ àwọn obìnrin ilé tó bá tó obìnrin bẹ̀ dáa ni. Tá a bá fẹ́ kí ìlú tó aláti ṣe àwọn obìnrin sínú ètò òṣèlú ni wọ́n bá tá sí rí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ṣe rí wọn bá ta rí yẹn mà ojúbọ̀ ló ṣe gbọmọ lọ́wọ́ ìpínlẹ̀. Àtìjà àtìkùkù kò ṣẹ̀ṣẹ̀ o. Bí kéèyàn wà determined wípé àní kíní ìfẹ́ mo fẹ́ ṣe. Ẹ mú pinnu pé fẹ́ ṣe. Kí obìnrin gbégbò wọ́n á ní ọkùnrin ló máa lọ. Nínú pípín kò ṣèlú pàápàá, ẹ rí i pé woman leader nìkan ló dàbí ẹni tó máa ń fún àwọn obìnrin ìyẹn láyé àtijọ́. Ṣùgbọ́n nípa àtìlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó sókè, àwọn obìnrin tó jẹ́ sẹ́nẹ́tọ̀ lókè, àwọn obìnrin tó jẹ́ house of reps, pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ aya gómìnà, wọ́n ti àwọn obìnrin lẹ́yìn, wọ́n dẹ̀ ń jàdá yẹn fún wa. Ìyẹn ló ń jẹ́ ká jẹ́ pé ní bí ọdún ṣe ń gorí ọdún, bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ sí, àwa obìnrin tí à ń lé nínú òṣèlú àtúbọ̀ pele sí i. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run àtúbọ̀ gbé àwọn obìnrin gbégbé ipò gíga tí wọ́n á lè fa àwọn obìnrin ẹgbẹ́ wọn yòókù fòkè. Wọ́n á fi létí àwọn ọkùnrin wọn àti ẹ̀fẹ́ rí wa. Ìyẹn ló máa jẹ́ kó lọ mú ìpàdé sí òru nígbà tó yẹ ká wà nílé. Ṣùgbọ́n obìnrin tó bá ti mọ̀ pé òun fẹ́ ṣòṣèlú yìí sẹ̀, wọ́n bá fi sí aago 12, wàá ti débẹ̀ láago 11 àbọ̀. Wọ́n bá fi sí aago 5 àárọ̀, wàá ti débẹ̀ láago 4 àárọ̀ kù. Ìyẹn já sí pé obìnrin tó bá fẹ́ ṣòṣèlú tó bá fẹ́ ní ẹnu níbẹ̀, wọ́n lẹ́yìn tó bá máa jo inú àpáta. Wẹ̀nu àké. Ẹ jẹ́ ká dúró, ẹ máa yá wa, ẹ jẹ́ ká kọ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n béèrè báyìí. Wọ́n ní pé wá wò ó ṣáwò ló ń kọ́kọ́ rí. Ẹ̀yin ti labẹ̀ kọjá. Ǹjẹ́ ẹ kàn sọ nílérèfé pé ojúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ yàtọ̀ sí pé à ń fi ìpàdé sí aago 12 òru. Ǹjẹ́ ẹ lè sọ àwọn nǹkan kan gan ní pàtó? Torí à ń gbọ́ pọ́n ní pé lára nǹkan tá a gbọ́ nínú àwọn ìwádìí táwọn kan tún sọ, wọ́n náà máa ń pe àwọn obìnrin olóṣèlú láṣẹ́wó.
ẹ ṣe olóòtú bẹ́yìn gan ṣe wà níbi tẹ́wọ́ yẹn mà wọ́n á pè ní láṣẹ́wó àbí bẹ́ẹ̀ kọ́ nítorí tá a bá ti mọṣẹ́ yín dáadáa ọ̀gá yín láti fẹ́ràn yín nítorí ọ̀gá yín bá ti ń yìn ní pé ẹ máa ń ṣe dáadáa jẹ́ ilẹ̀ ti dáṣẹ́wó nọ́ọ̀sì tó wà ní night duty pẹ̀lú dókítà rẹ̀ náà wọ́n á ní aṣẹ́wó ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ rí obìnrin tó bá fẹ́ kọ́ kó láṣẹ́wó nínú òṣèlú òun ló mọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tèmi ti rí àti pàápàá èmi tí mo wà ní bíbá yìí nínú oṣù tó kọjá August yìí ni mo pé 38 years nílé ọkọ mi ìfẹ́ èmi pẹ̀lú ọkọ mi dẹ̀ sí ó ń jí sí lójoojúmọ́ ní ojú tó mọ́ lè ní àtọkọ bá ti sọ̀rọ̀ tó ẹ̀ mẹ́ta ní orí fóònù kò ń ṣe pé aṣẹ́wó tó ń pè wá yẹn wọ́n fi ń lé bẹ́ẹ̀lì wa lórúkọ burúkú kábà lè sá lọ ní ṣùgbọ́n tí a bá fẹ́ jẹun gbọ́ngbọ́n iṣẹ́ a máa tilẹ̀kùn gbọ́ngbẹ́ kò sí aṣẹ́wó nínú àwọn olóbìnrin olóṣèlú ṣùgbọ́n nígbà tóbìnrin ò bá ti gbà fún wọn pé kán yan oúnjẹ wọn á ní ó lágídí wọn á ní gbẹ wọn láwo wọn á ní nǹkan pé kò ní bàbá ṣàṣàn àfi wípé ẹbà àwọn ọkùnrin wa wọn bá ti lé obìnrin títí tí wọn ọba oríṣiríṣi orúkọ ni wọn máa pè é èmi ò gbà ní ilẹ̀ lè gbà láéláé wípé àwọn obìnrin tó ń ṣòṣèlú pé aṣẹ́wó ni wọ́n a kì í ṣaṣẹ́wó o tá a bá ṣaṣẹ́wó irú èmi yìí máa ti kó kúrò nílé ọkọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ náà pé 38 years we are still counting ikú ló lè yà èmi àti ọkọ mi. kò wá ní yà yín ní kíákíá mà ìkan lára àdójúkọ nìyẹn kí làwọn ìdójúkọ míì tó jẹ́ pé ńgbà tẹ́ bá jáde bóyá ẹ̀ṣẹ̀ ń gbìyànjú àti jáde láàrin ẹgbẹ́ òṣèlú kí làwọn ìdojúkọ gan tẹ́ ń dojúkọ ká tó wá tẹ̀sẹ̀ wọ inú ẹbí. omi owó báwọn ọkùnrin láyè jáde láti lọ wá owó wálé gan-an ni wọ́n ti kówó yẹn dé gbùgbùgbùgbù wá ti bẹ̀rẹ̀ sí ní ìdásílẹ̀ la máa dá sílẹ̀ tóbìnrin bá lówó bó ṣe máa bọ́ ọmọ ẹ̀ ló ń wá bó ṣe máa tọ́jú àwọn ọmọ ẹ̀ ní owó oúnjẹ wẹ́ níyà ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ náà pé oríṣiríṣi àwọn ẹgbẹ́ ti dìde láti àwọn ìlú òkèèrè tí wọ́n fowó ran àwọn obìnrin lọ́wọ́. Ìdojúkọ kejì ìdá pé adóbìnrin gan wọ́n fojú obìnrin wá pé obìnrin wo ni àtẹ̀tọ̀ wo ni obìnrin á wá pọ̀ tó yẹn ni pé àṣà ilẹ̀ wa ó ń pè wá níjà ní ìpínlẹ̀ yìí obìnrin á wá ṣe gọ́vnà obìnrin ò tí ì lè ṣe o nígbà tí mo bá pọ̀ tí House of Assembly nílùú mi wọ́n sọ pé obìnrin ò tí ì sà táwọn obìnrin ò tí ì tó mo dẹ̀ ná owó mo dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló sọ pé àwọn onígbà obìnrin ò lè ṣe obìnrin ò lè ṣe. àṣà wa ó jẹ́ ìpèníjà fún wa. ẹ̀ẹ̀kẹta ni wípé ìpè wa gẹ́gẹ́ bí ìyá nínú ilé a máa tọ́jú ọkọ a máa tọ́jú ọmọ àsìkò díẹ̀ tó bá wá kù òun la ní fi ṣe òṣèlú ìyẹn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bàtà bá pè pàdé àdùmáà ní ìdó bẹ́ẹ̀. oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ló wà níbẹ̀. ká tó tẹ̀síwájú ẹ dárúkọ nǹkan kan nípa pé owó àbí òsì owó páwọn kan ti dìde láti òkè òkun àti pàápàá ẹ dárúkọ nínú fara yín àkọ́kọ́ wípé àwọn obìnrin tí wọ́n ti pàápàá jùlọ àwọn aya gómìnà wọ́n ń ṣàtìlẹ́yìn fún yín pẹ̀lú àwọn ipò tẹ́ ti dìmú ṣáájú ǹjẹ́ ó ní ìpéjọpọ̀ àbí àtìlẹ́yìn kan tẹ́yìn gan ti gbìyànjú láti tẹ̀síwájú pé kí àwọn obìnrin tó jẹ́ akin bíi tiyín kọ́ náà lè ní ìgboyà láti jáde ǹjẹ́ láwọn kọ̀ọ̀kan tẹ́ ti ṣe bẹ́ẹ̀. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ibi tí ọwọ́ eku mi mọ òkùnkùn múra ipò pọ̀ nínú òṣèlú ó bẹ̀rẹ̀ láti ward alága ward fún ìgbà àkọ́kọ́ ní ward mi nígbà tí ọkùnrin jẹ́ alága mo fi obìnrin ṣe igbákejì alága
ìyẹn fún àwọn obìnrin ní ẹnu woman leader nìkan náà máa ń fún wa ṣùgbọ́n mo make sure pé mo kọ́ bí àwọn obìnrin 8 sínú ipò níbẹ̀ ẹ tó ń ṣe akápò ẹgbẹ́ ni o lẹ́yìn igbákejì yẹn akápò ẹgbẹ́ wà bẹ́ẹ̀ ẹ tó tún ṣe welfare officer wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn obìnrin kánsẹ́lọ̀ bíi 2-3 mo ti tì wọ́n lẹ́yìn láti di kánsẹ́lọ̀ àwọn ipò tó ń tún yàn ní ẹsẹ̀ kùkú náà ó kéré tán náà mo lè lọ́wọ́ sóbìnrin 2 tí mo ti ràn lọ́wọ́ láti gbé dìde ibẹ̀ ṣì ń bẹ Ọlọ́run wípé Ọlọ́run bá gbé mi ga jù báyìí lọ màá tún ra àwọn obìnrin ní ìlọ́wọ́. ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká lọ sí ìdánudúró ráńpẹ́ níbi tí ẹ fẹnu ọ̀rọ̀ jóná sí òun la máa ti tẹ̀síwájú nígbà tá a bá padà dé ẹ ṣé ẹ̀yin ará lé mo dáná lórí pé ń gbádùn bá a ṣe ń bá ètò Ojúkojú lọ ẹ kú kàlẹ̀ lọ́dẹ. káàbọ̀ padà sórí ètò Ojúkojú ẹ̀yà ara lé dá mi lójú pé ń jẹ́ ìgbádùn àwọn àlàyé ọ̀rọ̀ tí honourable Mrs. Modupe Ọlá àbí Modupe mo ti fọlá sí tí wọ́n bá a sọ báyìí lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti sọ àwọn nǹkan kan ṣáájú tẹ́yìn bá ṣe darapọ̀ mọ́ wa ohun tá à ń gbé yẹ̀wò ó dá lórí pé kí ni ǹjẹ́ awuyewuye tí àwọn obìnrin tí wọ́n ń béèrè fún ẹ̀tọ́ tó ń béèrè fún nípa ètò ìṣèlú ǹjẹ́ ó dára tó bí wọ́n ti sọ púpọ̀ nínú ẹ̀ nítorí jẹ́ pé bọ́sọ látòní dọ̀la omi sì kù níkùn pọ̀ lámù ni ní ìtẹ̀síwájú ká má bàa dára wa ní agara àkókò a fẹ́ tẹ̀síwájú nítorí ńgbà tí wọ́n sọ ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ wọ́n ní owó jẹ́ ọ̀kan lára ìdojúkọ ìpèníjà tí àwọn obìnrin ní àti pàápàá ìṣe àti àṣà wa ó tún jẹ́ àwọn nǹkan mìíràn wọ́n láwọn ti ṣe agbátẹrù ìrànlọ́wọ́ àtìlẹ́yìn fún àwọn obìnrin 2-3 kan ètò wá dàbí ibẹ̀ tó dàbí nǹkan tí ó wù mí ká ṣàlàyé lórí ẹ̀ ò ní pé wọ́n náà ti obìnrin lẹ́yìn láti di gbákejì alága ward àwọn kánsẹ́lọ̀ bíi 2-3 inú mi ti ẹ̀dùn sí yẹn lọ́pọ̀lọpọ̀ ká wá wò báyìí ìyá wa ẹ káàbọ̀ padà àwọn ará fẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹ ní sọ lórí ẹ sọ nípa owó ipa ọkùnrin ráyè láti jáde wọ́n ní lẹ́yìn owó náà tún ni ṣùgbọ́n àwọn obìnrin àfi bẹ́ẹ̀ rí ààyè láti ṣe àwọn kan ò dìde yàtọ̀ sáwọn àjọ àgbáyé àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé bí ọwọ́ yín bá ṣe mọ òun lẹ ṣe ń ṣe ìrànlọ́wọ́ wọn ò dìde yàtọ̀ sí pé owó tẹ̀ ná látàpọ̀ ara yín àti tán mú látòkè òkun tán fi ń ṣèrànlọ́wọ́ fún yín ṣáwọn kan ò tún wà tán ń ṣe àtìlẹ́yìn láti rí i pé ẹ kó owó jọ àti pàápàá ń gbà tẹ́ bá kó owó jọ láti fi díje du ipò yìí ǹjẹ́ ó ní nǹkan pàtó tí tẹ́ ń là kalẹ̀ láti ná owó ìsí. ẹ ṣe àǹtí Jọkẹ́ ṣe rí owó lágbára àwọn bàbá wa sọ pé irun mú lówó ṣe rí ọ̀rọ̀ òṣèlú ní ọjà òkùnkùn ni ayò ló fẹ́ lọ ta Ọlọ́run jẹ́ kó jẹ ni nígbà tí ìwọ tó ń lọ tó ọgbọ́n ló ń gbọ́ kó máa jẹ ṣùgbọ́n ẹni tó bá lọ bá pé kó wá fún ẹ lówó wọ́n máa ń rò pé akànfẹ́ lọ tayò pé àní jẹ ni tó ó máa ń ṣòro kéèyàn tó rí ẹyàn fúnyàn ní owó pé àjọ wá fún mi lówó mo fẹ́ lọ bá kò sí ogún ojú ẹ àfẹnitọ́ náà bá rán sí ẹ òun ló máa ràn yín lọ́wọ́ ṣùgbọ́n sẹ́ẹ̀ mo tún tẹnu mọ́ àwọn aya gómìnà ń gbìyànjú àgàgà ní ìpínlẹ̀ Èkìtì wa yìí aya gómìnà wa gbìyànjú fáwọn obìnrin aya gómìnà wa gbìyànjú fáwọn obìnrin gan-an ní láti ìgbà tí wọ́n ti dáṣẹ́ ìdálẹ̀ Èkìtì state sílẹ̀ àwọn obìnrin ò tí ì dipò mú tó iye àwọn tó wà ní ipò mo dẹ̀ jẹ́ kan lára àwọn tó jàǹfààní ẹ̀ mo tẹ̀ dípò kan mú tán ni àṣẹ̀ṣẹ̀ ṣe tán ní oṣù tó parí yìí so àti máa fúnyàn lówó nínú òṣèlú tó fẹ́ ṣe nǹkan kò tí ì wọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí o
ọmọ yẹn gan-an kò nígbàgbọ́ pé o máa jẹ àfìgbà tí ẹgbẹ́ bá ti gbé tẹ́gbẹ́ bá ti wá gbé ẹ pé wọ́n ni máa gbàṣẹ ẹgbẹ́ o wá máa wọlé láti ọ̀tún láti òsì láti wájú láti ṣùgbọ́n kó tó di ìgbà yẹn ogún ojú ẹ àti àtẹnitọ́lọ́ bá dìde ọmọ sí ẹ òun ni wọ́n máa ná. ẹ jẹ́ ká wá wò ó báyìí ẹ tẹ̀síwájú ẹ pé kí ni àwọn nǹkan tí bíi ọ̀nà àbáyọ pẹ̀lú nǹkan tẹ́ là kalẹ̀ yìí ó ti rí dájú sí pé iṣẹ́ ọ̀lẹ lọ̀lẹ máa jẹ kó tó di pé iṣẹ́ ọ̀lẹ máa jẹ o. ẹ jẹ́ ká wá wò ó ọ̀nà àbáyọ tí mo fẹ́ sọ ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn táwọn obìnrin ní gbogbo àgbáyé péjọ sí China òfin ni wípé kán fún wa ní 35%. Ẹ má bínú mi ìmọ̀ ní Yorùbá o, ẹ bá mi sọ ẹ bá wọn ara lé. Òfin ni pé kán fún wa ní 35% nínú gbogbo ipò àti tó ń dìbò fún ni o àti tó ń yànyàn sí ni o. Ṣùgbọ́n títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ò tí ì ṣe àti Èkìtì state ni mo lè sọ pé ó ti ń ṣe. Ẹ̀bẹ̀ tá a kàn máa bẹ̀ ní wípé ìjọba tó ń bọ̀ yìí lágbára Ọlọ́run ní orílẹ̀-èdè yìí èyí tó jẹ́ wípé inú ẹgbẹ́ tèmi wà àwọn ló máa wọlé bàbá wa Jagaban Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu à ń bẹ̀ wọ́n kí àwọn àti ìyàwó wọn mo dẹ̀ jẹ́rìí ìyàwó wọn nítorí nígbà tó ń ṣe ìyàwó gómìnà ní Èkó tó dẹ̀ ti ń ṣe sẹ́nétọ̀ wọ́n gbìyànjú fáwọn obìnrin kán jọ nítorí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló ń bẹ̀bẹ̀ fún àánú àwọn tí ò lọ́kọ àwọn tí ó jẹ́ opó ṣùgbọ́n tí wọ́n lọ́mọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ látòkè nínú ipò ni o nínú àpótí gbígbé ni o kán fún àwọn obìnrin ní àwọn pàṣẹ́ntéèjì tiwa 35%. àdéhùn àwọn obìnrin tí wọ́n ti lọ ibà àwọn tẹ̀mí mọ̀ wọ́n ń ṣe dáadáa lókè gan-an rẹ̀. tó kí ẹ tún jẹ́ ìwúrí fún bàbá wa nítorí àwọn obìnrin ti bára láti ṣiṣẹ́ fún wọn ní ìsìn wọ́n jọ̀wọ́ kọ́ran tiwa tán bá débẹ̀. ẹ ṣe púpọ̀ mà ìyá wa lákòótán lórí ètò lénìí lákọ̀ọ́kọ́ ẹ ti dárúkọ wípé àwọn obìnrin ń ṣiṣẹ́ gidigidi takuntakun lára wọn ni sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu tẹ dárúkọ mo fẹ́ béèrè yìí pé ǹjẹ́ ẹ ní àwòkọ́ṣe kan yàtọ̀ sí ẹni tẹ́ dárúkọ yìí yálà lórílẹ̀‐èdè Nàìjíríà ni àbí lókè òkun àwòkọ́ṣe ẹni tẹ́ máa dárúkọ yìí ẹyọ kan náà láfẹ́ àbí méjì kí ni nǹkan tó ṣe tó jẹ́ nǹkan òwúrí ṣó ti yẹ yín mà. àwòkọ́ṣe tèmi ó jẹ́ ẹyọ kan o. akọ̀fin láyè ó máa di ewu. ó dẹ̀ ó máa dowú ó dẹ̀ ẹ dárúkọ nǹkan tí. ó dà ṣé Hillary Clinton ò ṣe dáadáa fáwọn obìnrin ìyàwó ọba náà ṣe dáadáa fáwọn obìnrin. àwọn àwòkọ́ṣe títí yín nìyí. dárúkọ àwọn èèyàn kan dárúkọ àwọn yòókù. á dàbí ó máa dowú jíjẹ ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká abẹ́lẹ́ ìṣe lọ lórí ètò lẹ́nu nítorí pé ibi tẹ́ ti wá jìnnà àti pàápàá àfẹ́ kí márosẹ̀ kó dá afẹ́kẹ́ bọ́ sórí márosẹ̀ kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kó tó ka yín mọ́nà. Ǹjẹ́ ìmọ̀ràn fún gbogbo obìnrin pátápátá àtọ̀dọ́ àti abilékọ pé ní ọdún nínú ìdìbò tó ń bọ̀ kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fún gbogbo wọn? Lákọ̀ọ́kọ́ ìmọ̀ràn mi fún gbogbo wa nítorí kẹjẹ́ ká gba àlàáfíà láìsí àlàáfíà àdéhùn tẹ̀síwájú nínú ìdìbò tó dẹ̀ ń bọ̀ yẹn jẹ́ ká lọ gba ìwé ìdìbò wa. Àwa tá a bá ti rí ẹ jẹ́ ká tọ́jú ẹ̀ dáadáa ẹ má dẹ̀ jẹ́ ká mú fún anybody. Àwa tá a ti gba ìdìbò ẹ jẹ́ ká lọ sóríkò àti gba ìwé ìdìbò ẹ jẹ́ ká gbà pátápátá. Ẹ ṣe púpọ̀ mà àjíǹde ara máa jẹ yín. Àmì ẹ ṣe. Ó dìgbà kan náà. Ó dàbọ̀ àti Jọkẹ́ ṣe gbígbẹ́. Tó ẹ̀yin ará ilé ìrọ̀lẹ́ ti gbọ́ látẹnu ẹni tó ti fìgbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ ní Èkìtì South West ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti jẹ́ alága ìjọba ìbílẹ̀ wọ́n tún wá jẹ́ ọ̀kan lára àwọn alẹ́nulọ́rọ̀ ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n láwọn ṣalátìlẹ́yìn
fọ́pọ̀lọpọ̀ obìnrin láti jáde. Awuyewuye àwọn obìnrin lórí pé kíni kí wọ́n fi wá sí ipò 35% tí wọ́n béèrè fún wọ́n ló máa tẹ̀síwájú ó tún máa tẹ̀síwájú ọ̀nà wọn ló fi máa tẹ̀síwájú fún ìbéèrè yìí nípa pé wọ́n máa polongo jáde lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni gbogbo ẹ̀rọ alátagbà pátápátá ọ̀nà náà tó máa sọ. ilé ìlàgbé ìgbésẹ̀ lórí ètò Ojúkojú lónìí wípé ká fi tó àwọn ará létí nǹkan tí àwọn obìnrin ń béèrè fún wọn lẹ́tọ̀ọ́ àwọn ni wọ́n sì ti gba gbogbo wa ní ìmọ̀ràn níyànjú pé ká jáde ká túyáyá ká jáde láti dìbò nínú ìdìbò 2023 pàtó wá fẹ́ dìbò náà a má gbàgbé káàdì alálòpẹ́ wa ìyẹn káàdì ìdìbò wa àforúkọsílẹ̀ lásán kò tó ká rí dájú pé a lọ gba káàdì ìdìbò wa ká jáde láti dìbò ká yan ẹni tí Ọlọ́run fẹ́ kó wà ní ipò ká yàn sípò tó àníri jù báyìí lọ lórí ètò Ojúkojú lónìí àfiṣàwọ̀ obìnrin ni kì í ṣe pa mọ́mọ́ yọ láyọdé sẹ́yìn nítorí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ tó wà ó kan gbogbo wa obìnrin ló kàn jù láfi ní ká fi ṣàwọ̀ obìnrin ká fi sọ ọ̀rọ̀ lórí ètò Ojúkojú ká fi kásẹ̀ ètò ńlẹ̀ mo ń dágbére lórúkọ àwọn tájọ ṣiṣẹ́ papọ̀ nílé agodo pẹ̀lú ìkejì mi Yọ̀mí ọmọ Ọláyọdé kò yé má fọmọ sí èmi náà ṣe bá fi sí èmi Adéjọkẹ́ mo ń dágbére lórí ètò lẹ́ni pé ire àtayọ̀ tá a fi pàdé lónìí tá a fi kíra wa tá a fi rẹ́rìn síra wa pẹ̀lú ọ̀yàyà òun láti máa fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dìgbà kan náà.